amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa káàkiri níbi tí ẹ tún wà kí yín ṣàlàáfíà ní ṣó ń dùn. Mo máa ń sọ gbà pé kò ní le mọ́ alágbára Ọlọ́run. Kò sí tó bá ṣe le tó a máa rí tiwa ṣe ni. A kí yín káàkiri níbi tí ẹ ti ń wò ẹ̀yin tí Star Times ní Nàìjíríà ń bí lẹ́kọ̀ọ́ lé ní Ìbàdàn lóṣogbo lákùrẹ́ káàkiri ní Ifọ̀ mọ́ra wọn mádùúgbò wa tààtà tí wàá bá bàbá wa lé ní nígbà tá à ń bọ̀ ẹ̀yin ìjọba wa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọ̀nà yẹn kù díẹ̀ káàtó àdójúbọ tírélà báyìí ni ó nípa díẹ̀ kéèyàn máa wọkọ̀ kẹ́mìyàn wà lókè ẹ jọ̀ọ́ láti ó ti kọjá Ṣàngó mọ́ gbogbo ẹ̀yìn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mọ́ Pákòtò mọ́ Ifọ̀ mọ́ra wọn bá wa ṣe òun lẹ rí lórí amóhùnmáwòrán yẹn ajá yẹn sí ni. Mo dúpẹ́ lọ́wọ́ Gbénga Ọmọnìtàn kò ní bàjẹ́ láéláé àjọ wà ń bí náà ni Joshman àti Sunday Ayọ̀ọba àjọ wà ń bí náà ni. Ìfọ̀rọ̀wérọ̀ wa lè ní ẹ̀yin olólùfẹ́ wa káàkiri ẹ wá nǹkan fìdílé o ọ̀dọ̀ onílù làwa onílù náà ni àgbà onílù gbogbo wa ti ń béèrè látọjọ́ tó ti pẹ́ tọ́pọ̀lọpọ̀ wa náà dẹ̀ ń wò ó pé ó tó jọ́ mẹ́ta tó dàbí àárí bàbá wa yìí ṣé ó wà ṣé kò sí kí ló ṣẹlẹ̀ àmọ́ inú mi dùn pé ńgbà tí máa fi bọ́wọn méjì mẹ́ta sọ̀rọ̀ sọ́dọ̀ wọn nílùú náà nǹkan ní a fún nọ́mbà bàbá torí aláti wá wọn wá torí àgbà ni wọ́n ìlú mọ̀ọ́kádẹ̀ ni wọ́n tó bá ń sọ ń pàlù pàápàá nídìí fújì torí ìràwọ̀ ńlá ni wọ́n inú mi dẹ̀ dùn pé a ti wọ̀ lọ́dọ̀ wọn báyìí agboolé Alhaji Wasiu Alabi Pasuma ibẹ̀ la wà lẹ́ni ẹ̀yin ti Paso kí ló wá pùn ibẹ̀ la wà lẹ́ni mo kí Alhaji Wasiu ọ̀gá ńlá kò ní bàjẹ́ ẹ̀gbọ́n mi náà táwọn Balenga kò ní bàjẹ́ mo kí yín bàbá kí ló wá pùn àwa tó ṣòdì nìyẹn onílù gbogbo ẹni mọ̀ bí ẹni mo wó Consolide Sharafa bàbá mi kò ní bàjẹ́ láéláé. káró léwu. ẹ̀yin ni mo rí wẹ́rẹ́ báyìí. Alhamdulillah. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọwọ́ mi rè bàbá ṣeun àmọ́ bínú ẹ̀rí ká bá rọra ṣe bẹ́ẹ̀ yẹn a sì ń bọ̀ ń bẹ̀ ìfọ̀rọ̀wérọ̀ yìí ni à sọ̀rọ̀ nípa ìlú nípa orin àmọ́ ìrírí náà tún wà torí pé tó wà pẹ̀lú wa léni Ọlọ́run ló ní kọ́ wà léni àmọ́ ẹja àfihàn lẹ̀ àásán yẹn lẹ́yìn ètò bàbá mi kò ní bàjẹ́ láéláé ọ̀hún olólùfẹ́ yín pọ̀ jaburata tó ń wò pé ó tójọ́ mẹ́ta Consolide Sharafa dàn ẹ kọ́kọ́ bá mi kí wọn pẹ́yìn lè wà lórí ètò ilé nìsa. Mo dúpẹ́ o àwọn tó fẹ́ wa a lè gbogbo yẹn kọ́ la máa kí Ọlọ́run á bá mi kí gbogbo àwọn tó fẹ́ wa àtàwọn tí ò fẹ́ wa náà Ọlọ́run á bá mi kí wọn Ọlọ́run á dúró tì wọ́n ẹni tí ìṣòro máa kàn tó máa kàn wá Ọlọ́run jẹ́ kó kàn wọ́n Ọlọ́run á dúró tì wá o Ọlọ́run á wà pẹ̀lú wọn ìfẹ́ tán ní sí wa tó fi ń pariwo lọ́sì ìfẹ́ náà Ọlọ́run nípa náà fẹ́ náà Ọlọ́run á dúró tì wọ́n ilé wọn ọ̀nà kò ní dàrú Ọlọ́run ọwọ́ láàláwùláwọ̀lá kọ́wátà ìlà bílà hàmìlẹ́sìn amen gbogbo ẹni bàbá ń ṣe pọ̀ kò ní bàjẹ́ bàbá ẹ bá mi ẹ rí i pé Consolide Sharafa ni mo pè yín torí mo pò orúkọ yín ló máa sáré wo etí ọ̀hún èèyàn àmọ́ orúkọ bàbá yín tí bàbá sọ yín gangan ẹ bá mi pè fún olólùfẹ́ yín káàkiri. bàbá sọ mí ní Sravadin Àyànláyọ̀. àyàn yẹn wà ń bẹ̀. Àyànláyọ̀. ẹ ṣe ọmọ bó gangan ní ibi gangan ní bí gangan títí wá. láti òkè Ògùn parapọ̀ ní Ṣẹ̀pẹ̀tẹ̀rí Ṣẹ̀pẹ̀tẹ̀rí yẹn so. ṣé Ṣẹ̀pẹ̀tẹ̀rí nàbí Ṣẹ̀pẹ̀tẹ̀rí. Ṣẹ̀pẹ̀tẹ̀rí yẹn àwọn tẹ̀ra wọn rí ni o. Ṣẹ̀pẹ̀tẹ̀rí gangan orúkọ ìlú ni. so under àwọn Ṣakí nǹkan kan yẹn níbẹ̀ ni so Ṣẹ̀pẹ̀tẹ̀rí wa so níbẹ̀ ni èmi ti níbẹ̀ mo ti wọ́n ti forí sọlẹ̀ kọ́ so wọ́n gbin èso tàbí wọ́n gbégi wọ́n èso tó jáde níbẹ̀. màmá yín kọ́ níbo ni màmá ti wá ọmọ bó ni màmá. ibì kan náà ni bẹ̀tẹ̀ ọba ni mọ́mì mi. ọmọọba princess ni wọn ṣé wọn àti bàbá ṣì wà. wọ́n ti lè bẹ àgbáyé travel. wọ́n lè bẹ àgbáyé kọ́nà bá àforíjì wọn lọ́wọ́ àtẹ̀yìn sáré fẹ́ rẹ̀. báwa ní kékeré yín ṣé ilé náà ni ẹ wà báyìí ti tètè kúrò nílé ẹ ti wá sí Èkó abẹ ti wá sí Ifọ̀ níbo ní kékeré. ó lọ fà o. ẹ já o. kéré kan
ṣé ọjọ́ kíní kan wọ́n máa ń sọ pé báyà kíní kan ti pẹ́nu eégún ọjọ́ àbókẹ́ àbí wọ́n so àti náà gbára ní gbòòrò ànájẹ́ o. tẹ̀sí débi oríṣiríṣi. kò sí ta àti forílà àforílà gbogbo ẹ̀ mọ́ra wọn bẹ̀tẹ̀ Ọlọ́run ní pẹ̀tọ́. kí ló ń gbé yín káàkiri láti kékeré yẹn. kékeré pé tí bàbá èèyàn àti ìyá tó bá ti tọ́yàn débi kan àwọn náà sọ pé tó ibi tí mo tọ́ yín lè yí o wá ọ̀gbẹ́ni kò máa ń lọ títì wọ́n yóò struggle kan tẹ̀síwájú o ẹ̀rí ìjà rẹ̀ láti kékeré. ṣé ṣàgbólé onílù mo gbórúkọ yẹn náà àyàn wà ń bẹ yẹn ní pé agbolé onílù gangan lẹ ti jáde wá ṣé tí bàbá yín ló gbélú sí yín lọ́wọ́ ni àmì báwo ni ọ̀rọ̀ lu yìí báwo ló ṣe jẹ́ gangan kábọ̀ láti bẹ̀. bàbá fẹ́ kí n ṣe mo ń tẹ̀lé wọn pé bóyá kẹ́ àwọn bá wa àwọn máa pé kí ni so ìlú ńlá làwọn ń lù. ṣé ìyá lù. ìyá lù ńlá làwọn máa ń lù wọ́n máa ń travel mo sọ fún yín náà wọ́n lọ yẹn Mali nǹkan kan lọ àwọn máa ń lù ìyá lù ńlá ni so but eléyìí gan tí mo ń lù eléyìí wọn ò nífẹ̀ẹ́ sí. wọn fẹ́ kí n lu eléyìí wọn fẹ́ kí n lu nílá yẹn lọ fẹ́ kí n máa lù eléyìí tó mi ń dẹ́kọ́ mi ò kọ́ mo kàn gbé wọn pé báwo mo ṣe gẹ́tì ẹ̀ báwo mo ṣe mọ̀ ọ́ lù mo kàn gbé wà mi kọ́ pé wọ́n kọ́ yàn mi kọ́ mo kàn gbé mo kàn ṣe ele àgbámẹ́gbẹ́ yìí ni kò máa lù àmì eléyìí ló mú mi lára mo lù kò sí gbogbo àwọn gbogbo irinṣẹ́ wa sakara ní anything ní gbogbo ẹ̀ mò ń play mò ń lu jazz. lóòótọ́ mò ń play jazz. tó ní gbódògbódò. gbogbo ìlú mẹ́jọ yẹn kan ṣoṣo mò ń lù. ẹ̀ẹ́dẹ̀kọ́ yẹn náà. mi kò sí ìdí mo kọ́ ní gbogbo pátá mi kọ́ ẹ̀bùn Ọlọ́run so. òun lọ fún ẹ̀yin tẹ́ bá wá láti ilé onílù kò sí bí èèyàn ṣe fẹ́ jẹ́ kò lè mọ lùlù bu ìlú yín tí ò bá ti ń ṣe pé ilé onílù ti jáde ní ọ̀dìjọ́ yẹn máa ń ṣẹlẹ̀ àwọn kan máa ní láyé pé tí ò bá ti jẹ́ pọ̀ mọ́ onílù gan á náà wọn kọ́kọ́ tí ò lè ṣe dẹ́kun onílù lè ṣe báwo nìyẹn ṣe rí ẹ bá mi sọ sí. tọmọ onílù lè ṣe. tẹ́ pé òun tó wá láti ta. pé ó kéré sí bí èmi ṣe wà nísìn kò wé mi èmi fẹ́ lọ skul mo fẹ́ kàwé kò ságbára láti pé kí àwọn òbí kan sponsor yẹn pé ìwé ni torí máa ń ní mú sí wọn ni pé ń bo ìwọ̀n tó ṣé mi máa lu kinní iná dẹ̀dẹ̀ yìí káàkiri pé mi ò láyé mi ò ń ṣe àgbé káàkiri mo ṣàgbé ẹ̀ ń lu kinní káàkiri èmi ò ráyè ẹ̀ mi ò rí pẹ̀tù inú pé wọn tó ń ṣe tá à ń tẹ àdéhùn support wọn pé ká máa lu omele pẹ̀lú wọn tá à ń tẹ̀lé wọn èmi ò lè ṣe léyìí. ẹ kàn ń ṣe ń gbà ẹbí tó ń ṣe máa ṣe ni. kẹ́kẹ́ mi kàn máa so bẹ̀tì mo á gbà ẹ̀mí náà ní láti ń jẹun wọn ní ra owó wọn náà tó bá tó pa náà á tún jí. ẹ tún máa fi dára. á tún jí ń bẹ̀ á fẹ́ ra kúlíkúlí ẹ̀pà so bẹ̀tì ó wù wọ́n láti ṣe pé wọ́n rán wa kọ́ sponsor wa pé wọ́n láti lọ school kò ṣàgbára so that's why àwọn ó wù àwọn míì pé wọ́n iṣẹ́ yẹn bẹ̀ẹ̀ tí wọ́n wò pé ohun tèmi lórí ohun tó ń ṣe tèmi sọ́ọ̀sìn ohun àwọn ẹlòmíràn wọn àwọn ṣe wọn pápá mi ò ráyè wo rin mi ò ráyè bẹ̀ẹ̀ so òbí ta ló máa sponsor ẹ pé kò lọ pàṣẹ wàá sí olùrànlọ́wọ́ tí wọ́n sọ ẹni tó bá máa là àfi kó wọ ẹni bá là so ó lè jẹ́ nù. ṣùgbọ́n ṣe nǹkan tó wù yín rárá Ọlọ́run kàn ní bó ṣe máa rí náà nìyẹn ni. kò yé mi ẹ̀bẹ̀ tó Ọlọ́run kan ti kọ pé ó yí Ọlọ́run mi tó dá mi pé bí ṣe máa lọ nìyẹn mo fẹ́ kàwé o. ó wù yín gangan kí ló wù yín láti ṣe ń gbà yín tẹ́ bá ń sọ pàwé ṣé lọ́ọ̀yà ṣé dókítà ni kí ló inú oko lẹ́wà kí ló mú ṣèbí nǹkan táwọn èèyàn ń ṣe nìyẹn kò ní kẹ́ ẹ̀ wá ń gbòòrò náà kí ló tí ọ̀rọ̀ òwe yẹn ṣe wá ń wù yín láti bẹ̀rẹ̀. pàtó pé àwọn mìíràn tó jẹ́ pé àwọn àbúrò mọ́ mi wà jẹ́ pé àwọn tó jẹ́ pé wọ́n ti ń ṣe bí irú Ìbàdàn sìn àwọn tó jẹ́ bí senator láti gbà yẹn èmi náà fẹ́ máa lọ bẹ́ẹ̀ yẹn èmi náà fẹ́ dé post yẹn kíní kan tó tán. ẹnì kéèyàn gbọ́dọ̀ kàwé kéèyàn tó dàn wọ́n bẹ̀ yẹn nǹkan tó fà á nìyẹn adúgbòlò Ọlọ́run. ẹ̀gbọ́n mi ẹ wá gbélù kẹ́tẹ̀ fi bá mi kí wọn káàbọ̀ sórí ètò kọ́mọ̀ pé Consolidate Sharafa gangan wà lórí ètò ẹ bá mi lù nǹkan ẹ wà kọrin o fún olólùfẹ́ yín káàkiri ẹ kọrin o irú òní wo lẹ fẹ́ ka kán bẹ̀ ṣóni Paso ni àbẹ̀wò ń bẹ̀.
ẹlẹ́kan Paso ẹlẹ́kan Ọ̀jíǹdò àbí àwọn Ọ̀jíǹdò kẹ àbí àwọn ẹlẹ́kan Ọ̀jíǹdò ẹ̀kọ́ ẹ ló ń kọ́ fún wa ṣe mọ̀ pé ọ̀gá yín ó lóhùn tó máa ń lò nǹkan àdá má lọ bàjẹ́ ẹ ṣáà ló ń kọ́kọ́ ká fi wá sórí ètò. Fashion ẹ tó ti fẹ́ ṣe àṣé Paso wà lórí tẹ́tí fẹ́ kọ́ máa jó lọ nìyẹn akọni kẹsàrè ṣe nǹkan tẹ̀ ti sọ́ di nínú olólùfẹ́ ẹni kó wà lára talent ni tó bá ti wà ó ti wà ń bẹ̀ nìyẹn kò sí nǹkan tó lè ṣe bàbá mi ẹ ṣé mo dúpẹ́ ẹ jẹ́ àtẹ̀síwájú a ti mọ̀ pé bọ́rọ̀ ṣe jẹ́ kò wùn yín nǹkan kan mọ́ báwo ni ìrìn àjò lùlù ṣe bẹ̀rẹ̀ ṣé lélẹ̀ ti bẹ̀rẹ̀ ni tẹ̀fù òkè pàtẹ́dẹ̀ ọ̀dọ́ àdìbà yìí níbo ni ìrìn àjò yẹn mo fẹ́ mọ̀ pẹ̀pẹ̀ mo fẹ́ kọ́ mọ̀ bó ṣe bẹ̀rẹ̀ gangan fún Consolidate Sharafa. mú bí ká ṣe àwọn wọ́rẹ̀ bàtẹ́ yẹn ṣe náà ṣe wá pé kí ẹ máa sábà jámàjámà káàkiri ṣe gbogbo ẹ̀ àti mo jẹ́ mi ti gbé tí mo ń ṣe mo ṣe everything ẹ̀ ń tẹ́lẹ̀ mi àti ẹ̀gẹ́ tajọ gẹ́ẹ̀tì ara wa gan ó níbi tó ti jẹ́ so àwọn Alhaji Abdullahi Akínbọ̀dé yẹn wọ́rẹ̀ fà. ìgbẹ́lẹ̀ tí kọ́kọ́ bẹ̀rẹ̀ sẹ́ láti kúrò ní ìlú wá sí. brother mi ní instrument ẹ̀yẹ àwọn Paso instrument a máa ń lò brother mi fi rent. níbo ní Mushin. ṣé gbàtẹ́kùn lè Mushin lẹ dé sí. Ọlọ́run ṣògo àwa kan Ọlọ́run ṣògo ni. tó ọmọ Mushin gan lẹ́yìn náà. ọmọ Mushin ara Mushin. so bẹ́ẹ̀ni so a máa ń ṣẹ́ẹ̀tì instrument yẹn a máa ń ṣẹ́ẹ̀tì fáwọn eléré bẹ́ẹ̀ni àti gẹ́tì ara àti connect. pẹ̀lú. so ṣé gbàtẹ́ dé sí kò setting gan lẹ fi bẹ̀rẹ̀ kó jẹ́ pé ẹ kọ́kọ́ fi ìlú bẹ̀rẹ̀ mo fẹ́ kó yé mi. láti ilé ó ti wà so ẹ mọ̀ èmi náà sọ pé téèyàn bá rí ẹni bá ṣe tó bá mọ nǹkan ṣe náà tó bá ti pa mọ́ra tó pé whatever anything náà tó bá fẹ́ ṣe náà wá nísìnyí ẹnìkan gòkè yìí ni ṣèbí ibìkan lòun náà ságbà tó fi gòkè ó wò pé báyà tó bá ibi tẹ́ni gbà gòkè ṣé tèmi bá gbà tí agbára mi ò ká ṣe ìníjàwó wọ́n náà wà tún wá ànọ́dá ọ̀nà tí wọ́n náà máa fi tó tí wọ́n náà máa fi ṣe báyìí lèmi ṣe lè gún so bó ṣe rí so ibìkan lèyàn gbà débì kan. bẹ́ẹ̀ni lẹ́kọ̀ọ́ yẹn eléré òwúlẹ̀ kọ́kọ́ wà lẹ́yìn tí kọ́kọ́ bá ṣeré nígbà tẹ́ kọ́ dé tẹ́ bá rántí pé eléré tí mo kọ́kọ́ tẹ̀ ṣe nǹkan lẹ́yìn ẹ̀ sọ fún wọn olólùfẹ́ yín káàkiri. so Mọ̀rúfù Sàádò ọ̀pọ̀ kan náà wà ní ṣáìdì ìlú péjú Jídé Àkànní yẹn ń kọrin bíi Síní Àkànní. wọn lè ṣe fámílì o. wọn ṣe gbàtọ́ tó ń já tí Síní Àkànní sóòtọ́ yẹ kí ni wọ́n bá ti gára ní Jídé lòún gbà. kò yé mi sóò tí Síní Àkànní bá pẹ́ sẹ́kọ̀n kìnnì kan Pasuma. bó ṣe rí gbà yẹn nìyẹn. ààrẹ kò lè wá sọ fún mi ààrẹ ò mẹ́ńsọ̀ ní Jídé Àkànní o ẹ sì máa padà sọ tán. Jídé Àkànní nílùú péjú so mo bá play. ṣégbà tó wá kúrò lọ́dọ̀ Jídé Àkànní kó sọ̀rọ̀ Síní Àkànní àbá àlẹ́ ṣe wá ṣe Jídé Àkànní ló dẹ̀ já ń pé. àwọn brọ́dà mi ro tá à ń sọ lẹ́ẹ̀kan pé tó nǹkan bẹ́ẹ̀ játún sún sókè bó ṣe rí ni. ṣe bá rẹ ṣe rẹ́kọ̀dì rárá ṣe rẹ́kọ̀dì kankan ọkọ̀ ṣe wọn live fún ara wọn. rẹ́kọ̀dì tá a ṣe wọ́n kọ̀lábò wọ́n ṣe kọ̀lábò pẹ̀lú ọ̀gá Wasiu Alabi bá ẹ ṣiṣẹ́ lórí iṣẹ́ yẹn. so ngbà tẹ ẹ lò tó ọdún mélòó pẹ̀lú wọn ṣó tọ́dún pẹ̀lú Síní Àkànní. èmi ò ká o. bọ̀ ó pẹ́ járamọ ṣé o kí ẹ máa káǹtì pé. ẹ kọ́ ṣáà ń lọ. jára kásá àlùyọ. wọ́n ṣe ká tó gbọ̀bẹ̀ lẹ́tí bá Alhaji Akínbọ̀dé ṣé kẹ́ tó dọ́dọ̀. ẹ̀yin Jídé.
ìṣòro bí tí mò ń lọ gan so Jídé fújì lòun kan Alhaji Abdullahi Akínbọ̀dé Muslim àwọn dẹ̀ ṣe gbà yìí tí àwọn Jídé yẹn pati alẹ́ mọ́jú ni so Alhaji Abdullahi Akínbọ̀dé tábà ti gbá ọ̀sán àáfà àwọn Jídé àgbàlẹ̀ so pé jẹ́ yẹn kó kájà ṣàjára mọ́ kó gbásáré nǹkan múlẹ̀ ẹnu. Àmọ́ ṣé gbogbo àwọn rẹ́kọ̀dì Alhaji ìgbà yẹn náà lè bá wọn ṣe nígbà yẹn wọ̀nyí tí gbogbo ayé mọ̀ ọ́n fẹ́ náà lè bá wọn kọ́ Akínbọ̀dé bẹ́ẹ̀ náà gbélé. àwọn bá wọn ṣe méjì sá. bá wọn ṣe méjì. So ṣé a máa ní Ọlọ́run ṣògo connection yẹn ló fà á tí ọ̀rọ̀ Wasiu Alabi Pasuma fi wáyé àbí iṣẹ́ yín náà báwo ni báwo lè ṣe pàdé torí ó ṣe pàtàkì ká mọ ìpele yẹn. Ọlọ́run ṣògo ni so èmi máa torí àkóyè kìíní mo sọ fún yín pé brọ́dà mi bẹ́ẹ̀ ni àwọn instrument ẹ̀ ti ohun tèmi ti gbé láti ààrẹ tójú láti ilé tèmi ti gbé dé Èkó ó máa bó ṣe wà nísìn mo lè jókòó níbí kí n máa fi ìlú ṣeré kí n máa ṣe ẹgbẹ́ fi ṣòro àwọn máa gbà ẹni báwo ni ó ní lùlù báwo mo lè ẹ̀yẹn kéré náà ó dẹ̀ mọ̀ lùlù kíní kankan so ẹni yìí ó rà pé kó máa bí wọ́n ṣe gbà ṣó lè lù kí ni mo ń lù kí ni ẹ rí dé ìmú sẹ́ẹ̀tì màá tó lùlù so rà pé ẹni mo kàn gbá mú éèjì mi ó kéré sí iṣẹ́ tó wà lọ́wọ́ tẹ́ ẹ̀ ṣe yẹn ó rà pé ẹni yìí ó ní pẹ̀lú iṣẹ́ tó tán. lásìkò àsìkò tẹ́ ń sọ yìí àwọn olórin wo lọ́wọ́ àmúṣe tán mo dé mọ̀ pé Mushin ìlú fújì ni ẹ bá mi ẹ fún wa ní tọ́jú ẹ̀ ń pa Mushin gbà yẹn àwọn olórin wo lọ́wọ́ à ń gbà yẹn tán tó mọ̀ pé olórin pọ̀ káàkiri ní ìtàdẹ̀wà pẹ̀lú yín. Tẹ̀kọ̀yé mo tẹ̀lé yẹn náà o. ẹ tẹ̀lé Tẹ̀kọ̀yé náà. mo máa ṣiṣẹ́ o wọ́n rí mi so àwọn jámàjámà gbà mo tẹ̀lé yẹn náà Sọ́nẹ́tì báyìí náà play gbogbo àwọn tó wà ní Mushin gbà yẹn ètò olórí ni Sínà Àkànní àti àwọn àbá aláṣẹ là nǹkan kan. ẹ ṣeun nígbà tó wá di pé ẹ darapọ̀ mọ́ ẹgbẹ́ nígbà tẹ ṣáyìn wò pé ẹ tẹ̀lé rí lè bá Wasiu Alabi ìgbà yẹn kí ni level Wasiu Alabi torí ìtàn lélẹ́yìí tẹ̀ ń fún wa ó dẹ̀ ṣe pàtàkì ká mú kí ni level wọn náà ti ń dún gbà yẹn ṣẹ́ẹ̀rù bí ìbáṣepọ̀ yẹn ṣẹ́ẹ̀tẹ̀rù bó lè ṣe rẹ́gí dáadáa ẹ fún wa ní gbígbà yẹn ṣe rí tó di pé ẹ tó wá bá wọn wọ studio kẹ́ tó wá ṣe rẹ́kọ̀dì fún àwọn fans wọn káàkiri àgbáńláyé. ó lọ fà so ìyẹn ẹ tẹ́ pé èmi ṣe rí ó dà kí ẹ máa ní belief nínú ọ̀rọ̀ Ọlọ́run mo sọ fún yín lẹ́ẹ̀kan pé alákọ̀wé lẹ́fún mi pé ìjẹ́ ìfẹ́ wá pé yàgbẹ́ wá ń ṣe nílùú káàkiri gbégi nìkan. so ibi tí mo sọ fún yín pé brother mi ló ń fi instrument rent táwọn pàṣọ ń gbàǹgbà yẹn so ọ̀gá mo dẹ̀ ti wà lẹ́yìn sáàdò yẹn ẹ̀yìn sáàdò yẹn ni pàṣọ tí wàá píkì pé kó ní mo máa wá mi káàkiri pé ẹ̀gbọ́n tó máa ń lu ìlú ní bíbá yìí yẹn kí ní kan àwọn ti lọ sí èmi tó ti kúrò ní ṣọ́ọ̀bù wa yẹn èmi ti lọ sí tìrẹ mu wa wọ́n ṣàwà mí kan mo fi bá wọn start choices gbàwọn dé choices yẹn wọ́n rí àwọn ṣe rí àṣà wọ́n rí àṣà gbà yẹn wọ́n kàn débi wọ́n kọ́ pé ọ̀bọ̀ kan bọ́ yẹn òun play so èmi kàn débẹ̀ kàn gba kíní kò wọ́n fi wọ́n test wa pé ṣé lè wọ studio àbí lè wọ studio èmi kàn gbé lùwọ́ gbọ́gbà wọ́n ṣe bá ṣe ń rí àṣì sápìlì pé pàṣẹ wa sọ fún bàbá Láńre Sárólájì pé ṣé ẹni tó ń rí pé kọ́ lọ wá wà yìí ẹ̀rù pé kíní kan wọ́n rí pé kọ́dà pé wọ́n ní ẹni tẹ́ ti pè báwo lẹ ṣe fẹ́ le. torí ọgọ́ tó wọn bẹ̀ tó náà ti ń ṣeré ọwọ́. òun ti wọ́n tẹ̀sí wọ́n á tẹ̀sí àmì èjì wọn ká pàṣẹ wa sọ fún bàbá Láńre pé òun sọ fún pé ọ̀gbẹ́ni ilé ìgòdù so nǹkan tó àwọn bíìtì tá à ń ṣe everything wọ́n sáré pé ó lè mọ̀ sọ fún yín pé ẹnì yìí eléyìí ó wà bẹ́ẹ̀ gan so inú ò lé
rẹ́kọ̀dù yẹn just rẹ́kọ̀dù yẹn pé kí n kàn máa ṣe rẹ́kọ̀dù yẹn kí n kàn kúrò mẹ́. ó nìkan tó wà lọ́kàn yín lọ́kàn tèmi. kò ní pé kẹ́ wá tẹ́ pa. ẹsẹ̀kẹsẹ̀ wọn ti kó pé èlò ìlànà ń gbà lówó 30 naira bí èlò ìlànà ń gbà lówó ó lùgbà táwọn gbà kí ni. ṣé ní kó máa báwọn ṣiṣẹ́ máa ṣe máa play kí wọ́n ṣe kí ní kan pé èmi ò lè wọ́n yabọ̀ wọ́n ṣaláàkì èmi ò lè ṣe ó. bọ̀tẹ̀ yẹn eléré náà lẹ́wà ń gbà yẹn náà ṣé wàá ń bẹ̀rù ń gbẹ̀fẹ́ kí ló dé tẹ́ ṣe ẹ̀pọ̀sẹ̀ ẹ̀yin náà yọ̀ lẹ́wà. pé lẹ́fù ó yàtọ̀ lẹ́fù yàtọ̀ lẹ́fù yàtọ̀ so ẹgbà yẹn máa aláàjì rẹ máa gbé Pasuma máa ń play ní tèmi ò gbé. bẹ́ẹ̀ni gbogbo àdúgbò wa àwọn èèyàn Pasuma play ní Sunday every Sunday ní tèmi ò gbé. ọ̀rọ̀ yìí ń pé ibẹ̀ yẹn kan àdúgbò kan ni. gbogbo títì yẹn wọn á block ẹ. èmi ò lè bẹ́lẹ̀ play o ẹjọ́ yẹn ẹjọ́ olórí orí ẹ̀mú ní àdúgbò ni o sẹ́rí ọlọ́run ó tóbi o ṣèmi gan mi fẹ́ bá wọn ṣe bẹ́ẹ̀ ọlọ́run kọ́ ló mọ̀ pé wọn mọ̀ pé ṣe tó gbẹ ó wà papọ̀ ṣáwọn gan ẹni tó jẹ́ pé ọ̀gá gan ṣáwọn gan expect ẹ̀ ọmọ wèrè ọmọ kan ọmọ ọ̀tá ọmọ kíní kan. abátáwọ̀ bá nígbà ṣe fọ bàbá náà bàbá ní ó yẹ kó àwọn afọlọ́run lówó special ni pé tọ́wọ́n bá náà lè tẹ̀ dèèyàn ní pé kí ni yìí ọ ní nǹkan mo tẹ̀ ẹ̀rù rárá. It's true. It's true. Ó tọ́ ni àdébí ẹ̀gbọ́n tí mo sọ fún yín èmi fẹ́ kàwé o mi ì rí yẹn sponsor mi kò sí ẹni tó máa fẹ́ kàwé kò sí. mo ti wá tí àwọn bàbá mi tí mo yín mú sí ẹ wá wo ibi tó wá gbé mi dé. tó wá gbé yín dé nígbà tó lọ́n ti ní bó ṣe mo wá kàwé kàwé. àdúgbò lọ́wọ́ lọ́wọ́. so máa gbọ́n pálí gbọ́n tó ẹ bá rí ẹ ṣàánú mi ẹ dákun ẹ ra tíkẹ́ẹ̀tì fún mi mo ń lọ nìyẹn. so sẹ́rí téèyàn bá ti àwọn ọ̀rọ̀ Ọlọ́run tó bá ti jọba nù ọkàn yẹn dá láyé bàbá mi parọ́ fún wàhálà ó gbogbo nǹkan ló ní òun tó dẹ̀ ní tẹ́lọ́rùn tó ní ayọ̀ ọkàn kò sí nǹkan tí ò ní láyé gbogbo nǹkan ló ní tó bá ti láyọ̀ ọkàn tó ní sùúrù tó ní tẹ́lọ́rùn yẹn kò gba o ti kò yá so bí wàá pé mo sọ fún yín náà ṣe pé wàá èèyàn rẹ mi jẹ àbí kẹrẹ kan ṣe kí kan èmi ò bílífẹ tí wàá pé ẹni yóò ṣòro fún mi tó lè ń bá wà lọ́wọ́ ẹ̀ àṣẹ tí ò bá ti ṣe kò sí mi ti respect òdílé wa ẹ̀kọ́ wa máa pẹ́ ẹ̀dì ẹ̀dà mi lóògùn ń fọ́ lẹ́yìn èmi ò ń ṣe. mo sì máa padà mú yín mo sì máa padà wá sórí ìtẹ́mẹ́nubà yẹn torí sì náà wọ́n béèrè kan tó fẹ́ béèrè lọ́wọ́ yín ṣọ́ọ̀ṣì lẹ kọ́kọ́ ṣe nígbà tẹ́ ṣe yẹn tán tí rẹ́kọ̀dì ẹ̀ ń dègbòrò báwo ni kí ló ṣe fẹ́yìn gan fúnra gẹ́gẹ́ bí onílù nígbà tẹ́ iṣẹ́ tẹ́ ṣe tó di gbòòrò lẹ́fù wo ló fi Consolidation Sarafa sí gbà yẹn. kò le kò sí ohun tó le níwájú Ọlọ́run ó wà òkè àwọn yẹn gbọ́ pé eléyìí tó yàtọ̀ yẹn pé recognition ni first bẹ́ẹ̀ni choices yẹn ló tẹ̀lé so pé eléyìí o nǹkan kan ń ṣe yìí o nǹkan kan after yẹn tuntun ní ti pé wọ́n á ṣàǹsùn lórí gbogbo ẹ̀ sùn kí ni máa ń dọ̀bẹ̀ lọ so adẹ mo ti ẹ̀yà kí ni ẹ̀dá a lọ ṣe àwọn kí ni àwọn wọ́n máa ń kí ni inú ilé tá a ṣe àti ẹ̀lájí tí àwọn ọmọ Ìgbò ń gbé káàkiri kí ni wọ́n fà àwọn ọmọ Ìgbò tó máa ń play yẹn tá a ṣe ní orúkọ tẹ́ wà ní ṣáìdì ìdálẹ́kọ̀ tá a ṣe àwọn live special live tá a ṣe special life àwọn ọmọ Ìgbò wa ń gbé káàkiri after yẹn tó di tí bá dé láti Mẹ́kà òye so gbogbo àwọn kan yẹn bá a ṣe ń gbà yẹn so pé àyẹn máa ń gbà kíní yìí ilé máa ń lọ so alájì ló ń lọ Saudi ó tún ti Saudi dé again láti ṣe hamburger yẹn life hamburger pé mo ti dé láti Mẹ́kà nǹkan kan pé òun ti ṣe Mẹ́kà òun ṣe gbogbo ẹ̀ pé nígbà tálájì dé gan lágbájá ọmọ special life tó a ṣe yìí àwọn èèyàn ròyìn fóun pé ó mì gbòòrò
mi ò ká iṣẹ́ mi kí n tẹ̀ mọ̀ pé nǹkan mi gbòòrò mi ò mọ̀ mi ò ká kún ó mi gbòòrò àbọ̀dé mẹ́kà tábà tó wá ṣe ìwọ̀n ni hamburger yẹn hamburger tá a ṣe yẹn pé mo ti dé láti mẹ́kà o kìnìkan so náà mo sọ pé ṣẹ́rí gbogbo nǹkan lé ayé sábàbí ọlọ́run máa fi nǹkan ṣe akọ́ máa gbogbo nǹkan ẹni bá ti ní tọrọ ọlọ́run bá ti jọba lọ́kàn ẹ̀ ilé ayé amúṣe. Consolidate Sharafa níbo ló ti wá èwo ni Consolidate tó fi wọ Sharafa ta ló fún yín ta ló ṣe Àlàbí náà níbo ló ti wọ ẹṣọ fún orúkọ yẹn ṣe jẹ́ fún wa gangan. iṣẹ́ àmọ́ àmọ́ wa ni o aláàjì ni o torí tẹ́lẹ̀ bí mi ṣe wà yìí fáǹsì Wàsíù Aláàjì Wàsíù Àyìndé àìtẹ ẹ̀pọ̀ bíi Táò Bàlíngà náà ni náà lè para wọn fún Wàsíù Àyìndé fáǹsì so yọ́pì wọ́n fi yọ́pì so àtìgbà yọ́pì yẹn lèmi ti wà lẹ́yìn Aláàjì so Pàṣọ so táwọn yẹn bá gbà yọ́pì mo máa ṣe ń jẹ yọ́pì kẹ pé kíníkan ọ̀dà so aláyé wá ṣe Consoli Aláàjì wa ni Consoli yẹn dá Consoli dé. so ṣe kọ́kọ́ jẹ́ yọ́pì rí lẹ́yìn sàn yẹn ni yọ́pì yẹn tó wà nípa yọ́pì yẹn kò wọlé dáadáa. Consoli dé yẹn Consoli dé ẹbí ti yẹ. so orúkọ yẹn ń ṣe wà ní ẹ̀sọ́ Aláàjì Wàsíù Pasuma náà ló fún yín ní. wọ́n ló fún mi o. Aláàjì ló fún mi. so wá sọ́kàn yín gbà kan pé gbà tẹ́lẹ̀ jẹ́ fáǹsì K1 The Ultimate so ó wù yín gbà yẹn o pé ẹ fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ wọn gbà yẹn. ṣé ẹgbẹ́ Wàsíù Àyìndé gbà tẹ́ ní. orin ni ẹ̀pọ̀ ẹ̀jẹ̀ máa ń gbórin. tọmọ kí yọmí àní bóun ṣe ń gbọ́ yẹn lásán máa ṣe bí pé kóun bọ́ sí. kó máa jíjà wọ́rẹ̀bà kó sàjọ bó ṣe máa ṣe lára èèyàn. àmọ́ ikọ̀ nífẹ̀ẹ́ orin wọn ni kò ń ṣe pé orílẹ̀ wọ̀nyí pé gbọ́dọ̀ ṣeré ní ẹ̀yìn wọn. ọ̀rọ̀ ẹ jẹ́ pé tẹ̀fẹ́ káàdì tí. èmi ò jàgídíjàgan kò ṣe nǹkan tó. kò bá mi lára mu. ó yẹ rí ni kìnìún kan ló ń pín sí ayé Ọlọ́run ló ń pàlù bàríkà àwọn kan ṣe bẹ́ẹ̀ kan àkàn ṣe. ọ̀bálù tọ́nà bá ní yóò dùn mú ta lóṣù tọ́nà bá ní yóò dùn bá àkàn eré ẹwọ́ ni tá à ń lo ẹ̀ mọ́ra wọn pé báwo ló ṣe ń lù gan òde tá à ń fi kọ́ àwọn èèyàn táwọn ọmọ òyìnbó tó ń kọ tó ń náà tí àwọn náà so máa wò pé gbowó níbi kẹtọ mọ ìsanwó fún kínní yìí so àwọn tó wá kọ́ tó wá ní káwọn mú wá ẹ mú mi wá mú mi omi. àmọ́ ẹ̀ ní gbowó ṣé tíyàn bá fẹ́ kọ́ lù bá yín sìn yín tó bá pè yín sìn ṣé ọ̀fẹ́ lẹ máa kọ́. ṣé máa fi wọlé mi lè gbà ọ̀fẹ́ lọ́lọ́run fún mi ìrìn àṣì mi ṣe bí mi tí ẹ kọ́ mo kàn gbé ó dẹ̀ lóhùn so mímọ̀ ṣe mi ni wọ́n dẹ̀ wá di nǹkan tẹ̀ gbé ó kàn gbé wọn kàn ṣe pé bí eré ó dẹ̀ dọ̀bẹ̀ ó di nǹkan tí yẹn so tó yẹ fi ń jẹun so meanwhile tí yẹn bá mú orí Ọlọ́run wọn náà pé ọ̀fẹ́ nígbàlà ọ̀fẹ́ lọ́lọ́run fún yẹn wọ́n náà fún yẹn bó ṣe rí yẹn. nígbà wo ló di pé ẹ̀yin àti Wàsíù Àlàbí Pasuma ọ̀gá yín tó di pé ẹ kọ́kọ́ kúrò ní Nàìjíríà tó di pé ẹ kúrò lọ ṣeré níta ìgbà wo ni báwo ló ṣe rí lára yín ń pé wá di pé ẹ ti mọ̀ pé eré ọwọ́ ni eré lẹ́yìn tí wá di pé ẹ tún kúrò Nàìjíríà ẹ tún wá dìde travel lọ síta ẹ fún wa ní gbígbà yẹn ṣe rí lára yín tí yẹn ṣẹlẹ̀. kò yé mi dáadáa náà ṣé travel ni àbí eré ìta. nígbà tẹ travel kúrò Nàìjíríà lọ ṣe láti máa sọ̀rọ̀ nípa. 1999 yẹn. 99. London. London a lọ so ngbà yẹn wọ́n rí visa pé wọ́n fún wa ní visa yẹn so and the end of the day wọ́n approve ẹ̀ pé ká gba visa ẹ̀hún kálukú ti sọ̀kan nù. nígbà kò bọ́ sí mi. kọ́lá máa ń foríjì Ṣínà Àlàó kọ́lá máa ń foríjì kọ́lá máa ń fọ̀rùn kẹ́ ọ̀hún dárí ṣèjì so ìyẹn àtẹ̀wọ́ káàkiri
so gbogbo àwọn tá a jọ wà ní level yẹn ìmí àwọn wa káàkiri ó lè àbá so àṣàjọ ìṣòro tó àgẹ́tì ara padà àjọ travel yẹn so táìmù táwọn kan fi rọgbẹ. àwọn kan ò wálé ńgbà yẹn. ìgbà ilé mi ti torí bọ sòrútù wọ́n mọ̀ pò. kí ló tẹ̀yìn ṣe wálé kí ló tẹ̀yìn náà jápa ńgbà yẹn. ṣé gbà yẹn ṣé nígbà tó bá fẹ́ jápa èmi tí ó jẹ́ yàrá kan máa ń sùn nígbà tí àbí ṣọ́ọ̀bù àwọn ọmọ mi bá ń sùn tí mo ní fọkànbalẹ̀ tí n bá ní tọ́lẹ̀tì ní nǹkan tí n bá wọnú gbọ́dọ̀ ẹ̀ ṣe máa láti ṣe gá mo fẹ́ ṣe everything so á jẹ́ pé a máa kíw nínú ṣọ́ọ̀bù yìí fẹ́nìkan pé so tí ì ṣe tán ni wọ́n máa pàtọ́ mọ́ra ọ̀dẹ̀ gbọ́dọ̀ yàgbẹ́ sí gbọ́dọ̀ tọ̀ sí títí gbọ́dọ̀ tẹ̀ so and then àwọn tó bá sá àwọn olùfẹ́ sátì ìyá ń kọ ọmọ ẹ̀ tì lọ́hùn ìyá tó bá ti bọ́ ọmọ títí aṣọ fún ọmọ pé wá ọ̀gbẹ́ni ajọ máa san owó kíní owó náà owó mi kí so a máa wò pé imagine ẹni tó ń ṣe dáadáa sí mi tẹ́lẹ̀ ló wá dẹni tó wá change ló wá ṣe kíní yìí so nǹkan yẹn máa change yẹn pé ẹni yìí. so ẹ̀ ń jókòó rò rí pé bóyá pé ó dẹ̀ kìtì bóyá kèmí náà bá ti já pàápàá kan ẹ̀ tí ì jókòó rò. ní ibi táwọn èèyàn bá ti ń tẹ àwọn kan máa sọ fún wa ìpè lágbájá nǹkan tó ń sọ fún mi tó ń kánsẹ́lẹ̀ mi pé yes kí n ṣe nǹkan yìí irú mu ni wọ́n ń sùn mu ọ̀gán gbé tí wọ́n bá já mo fẹ́ já sí kí wọ́n á lọ já sábẹ́ bíríìjì àbí abẹ́ kọ́tà pé. á nílò òyìnbó lẹ́wà tó sì sàn ju. ó sì sàn ju àníṣe ṣé òun tó bá ní kẹ́ ẹ já tó mú yín tó ẹ̀ kọ́ yín bá ọ̀gbẹ́ni ọjọ́ ẹ̀ níbo ló fẹ́ mú yín lọ níbo ló fẹ́ sùn sí báwo lẹ máa leave ìyẹn ni kò sí pé bẹ́ẹ̀ làwọn èèyàn tún sọ pé ọ̀gbẹ́ni ó ra àwọn èèyàn wọn á máa tàn ẹ́ o pé kò dúró sílùú òyìnbó má dá wọn lóhùn o sọ̀rọ̀ àwọn tẹ́yìn rí pàtí ẹlòmíràn ló sọ pé kìnìún yìí náà. wọn náà ṣe mọ́ra wọn. ẹ̀yin tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ ẹ bẹ́tà náà tó dúró a máa gbé yẹ̀wò kọ́nà bá ń forí jàlá o kí la fẹ́ ṣe pẹ̀lú obìnrin yìí ká dúró afẹ́ dúró afẹ́ já níbo la jà sí níbo la fẹ́ wọ̀ ṣé ẹni tó ní ká já ta ti lọ ilé ẹ̀ ta ti lọ kí níbi tó náà tó ń lọ́gílọ́gílọ́ tó ṣé bẹ́ẹ̀ la fẹ́ máa forí há a tún gbé yẹn o àwọn olórí ayé pé ẹ má dá wọn lóhùn o tó bá ní kẹ́ ẹ dúró ẹ má dá wọn o ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe ń lọ tẹ́ ẹ ń bọ̀ tẹ́ ẹ ní bad record sókè o ó tọ́ mà ní o ẹ̀ ń bíbí ìwé yín náà ẹ̀ ń bíbí parí pé everything wà òkè ni tó bá dọ̀là ẹ bá ní pé ọmọ yín ọmọ mi fẹ́ lọ fún vacation lọ fún kìnnìkan lọ́wọ́ kan ní tẹ́ ẹ bá ti ní tẹ́ ẹ ti ọ̀fà stay ní bẹ̀yìn ẹ pé lè máa pé o ẹ̀mí tó ní dọ́là ti ń dóṣù 12 táwọn ọmọ bá kó wá jogún yẹn tó wọn ní tí bàbá wọn ò ní bad record ṣé kò á make sense ju pé ẹ̀yin tún rọjò wájú ẹ̀ rò pé ó gbọ́dọ̀ jẹ́yìn. so London lẹ kọ́kọ́ lọ ìgbà wọlé lọ Amẹ́ríkà tó mọ̀ pé ẹjọ́ lọ Amẹ́ríkà pẹ̀lú alájì náà. after America ní London àwọn Germany wọrẹba káàkiri. ẹ̀gbọ́n nígbà tẹ́ darapọ̀ mẹ́gbẹ́ yẹn torí ìbéèrè yìí ṣe pàtàkì pàápàá fọwọn tó ń wò wá tọwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nípínní ṣé nígbà tẹ́ darapọ̀ mẹ́gbẹ́ ṣó ẹ ti mọ̀ pé iye pàtó báyìí kan owó kan lówó tó jẹ́ pé owó tó tọ́ sí yín tẹ́ máa gbà ní pé òkè ò consolidate o tá bá ti lọ ṣeré o iye báyìí ni ẹ yànnànú ẹ̀ fún wa ká lè gbọ́ látọ̀dọ̀ gẹ́gẹ́ bí àgbà onílù. ṣàpè èmi wọ́n rà pé mo sọ fún yín bàbá ṣe rí mo sọ fún yín ìyàwó mi ṣe bó ṣe wá bí àbáwọn ọmọ mi èmi ń promise pé màá ṣe pé kíní kan fún ẹ àwọn dẹ̀ ti mọ̀ tó bá wà ó wà wọ́n ti mọ̀ pé tí bàbá yìí fi sọ̀rọ̀ kó dúró sí wa
ó wà ní o tí ò fi sọwọ́ kó dúró ó dà pé ìkan sáfẹ́rẹ́ ni wọ́n ti mọ̀ so ṣe rí iléeṣẹ́ ẹni tó bá ti di iléeṣẹ́ mú ọ̀gá iléeṣẹ́ òun ló níṣẹ́ o òun ló ní nǹkan ẹ̀ lè bá dúró òkè níṣẹ́ ẹ̀yin gbàṣẹ́ ìsìn ṣé tó bá pè é sórí fóònù yín pé hello ara yìí kí ni kan so aníṣẹ́ bá iye báyìí ni kí ni kan àbí kí ni kan bá ṣe ẹ̀yin àti wọn ẹ̀jọ̀ máa negotiate ẹ̀ṣẹ̀ everything àwọn ẹ̀kú so ẹ̀yìn ló máa rò pé kí ni ó máa dọ̀bẹ̀ nínú tẹ́rẹ́tẹ́rẹ́ mo tí ó yẹ kí n ṣe fún àwọn ẹ̀tọ́ mi tó yẹ pé òun ní jẹ́ ọgbẹ́ ọkàn fún yẹn pé ẹ̀mú fẹ̀tọ́ ẹni yìí dùn kò dẹ̀ da sọsẹ́ ẹ̀ sọ pé kò sádéhùn pàtó kan gbà yẹn ń pé bóyá pé kìíní bá àwọn nǹkan tó bá wùn lọ ń ṣe ṣé bó ṣe rí tẹ fi di pé bóyá ẹ dàgbà sínú báǹdì náà ni àbó yí padà lé tàbí bó ṣe rí náà nìyẹn torí kí ẹ mọ̀ oríṣiríṣi la máa ń gbọ́ wàá gbọ́ pé 70-30 60-40 ní kíní kan mọ́ra wọn nǹkan mo láti bèrè lọ́wọ́ yín torí àwọn tó púpọ̀ ń wò wá. ẹ mọ̀ pé ṣẹ́rí ohun tó ṣẹlẹ̀ ni pé ṣẹ́rí àwọn nǹkan míì wà ohun tá a bá bò ló níyì àwọn kan wà tó pé tí wọ́n fi ń wò yàn wọn ò gbọ́dọ̀ gbọ́ ó sọ pé iye báyìí wọ́n ọ̀tọ̀ ni táwọn kan máa ṣe tó bá tún sí pé kìnìkan àwọn kan so bí wọ́n ṣe ń ètò wọn ní yí sí ẹ̀yìn gbọ́dọ̀ mọ̀ so that's why ṣe pé mọ̀ sínú mọ̀ síkùn ni wọ́n máa. wọn kò sádéhùn pàtó kọ̀ọ̀kan kò sí níbẹ̀ o kò sí o kò sádéhùn ẹni náà mo sọ pé àwọn tí ẹni tó bá mú ẹran so mọ́lẹ̀ ọmọ èèyàn tó mẹ́ran so tó so mọ́lẹ̀ ó ti mọ̀ pé definitely bó ṣe wà yẹn pé òun gbọ́dọ̀ fún un ní ohun tí ó jẹ bẹ́ẹ̀ tó bá ti túkùn lọ́rùn ẹ̀ ìyẹn ń jápa ní so bóyá rí nù so ẹ̀bẹ̀tẹ̀ ìjọba ti ní faradà ní tí mo sọ lẹ́ẹ̀kan pé mo lè sọ pé èèyàn kúkúrú ni ó ṣe oore fún mi kó jẹ́ èèyàn gúngùn mo lè sọ pé èèyàn gúngùn kó jẹ́ èèyàn kúkúrú èmi láìfù tèmi o bí mi ṣe bìlífù èmi ò ń ṣe mẹ́wọ́n mo sọ pé bó bá ní wọ́n ṣe nǹkan fún mi bóun rẹ̀ mi jẹ́ òun rẹ̀ mi jẹ́ ẹlẹ́dàá yìí ni. Kọ́sọ́lédé ó tọ́ níjọ́ mẹ́ta àwọn kan tẹ̀rù bẹ́ẹ̀ ti travel ni àwọn kan ní wọn rè yín wọn ní nǹkan oríṣiríṣi ṣé iṣẹ́ tó kúrò lọ́dọ̀ Alhaji Wasiu Alabi Pasuma ni ṣé ń sìn bẹ́ẹ̀ mọ́ ni ẹ kọ́kọ́ dáhùn yẹn náà fún wọn tó ń wà káàkiri ká tó tún tẹ̀síwájú. ṣé àmọ́ mi máa ṣe Alhaji in fact àdéhùn wà láàrin màtàrà àdéhùn wà ń kọ́ ẹ̀ gbọ́dọ̀ kúrò ẹ̀ lè kúrò nínú ẹgbẹ́ títí láéláé. ṣe tí kú bá dé ṣèyàn ti kúrò. yàtọ̀ sí kú ẹ náà déhùn torí tí bàbá bèrè dára wọn bá mi dàgbé ìjì rẹ kí ló ń wọ ẹ tí ẹ̀gbọ́n sọ pé àdéhùn pé kí ni. òun ó kọ̀ sí nǹkan tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan yẹn pé téèyàn ò fi sá. so ìgbà táwọn yẹn sá ń gbà yẹn tèmi náà bá sá ní kọ́fà iṣẹ́ yẹn. ìfẹ́ yẹn pọ̀ gan sí Alhaji nìyẹn o. tèmi bá tẹ́ mo jọyàn àwọn tó sá ẹrù ti wọ́. bọ̀ á gbàyàn ará wọn tó sá lọ Shina Peter gbogbo ọmọ ẹgbẹ́ ẹ̀ ló sá lọ ó sì. ẹ̀gbọ́n ń gbà yẹn ojú ti ń là kí ló máa wọn ẹni yìí sá wọn ni pé ọ̀gá òbí òkú òṣèlú nìkan so òye tá à ń lọ gangan Alhaji tèmi bá iṣẹ́ ìfàtí mi ní parọ́ o èmi kà kún pé Ọlọ́run kọ́ ni pé ìrìn àjò ayé mi mo ṣe máa rìn ni níbi kan lèyàn ń gbà débi kan so bẹ́ẹ̀ mi ṣe káǹtì ẹ̀ ní pé àbí bá pé wà àwọn yẹn máa pẹ́ ẹ̀ẹ́dà. ẹ ti dáhùn ìbéèrè mi ẹ kọ kí ọ̀gá yín pé ọ̀gá mi yẹn kọ́ mo béèrè o mo ní sẹ́ǹsì lẹ́yìn Alhaji Wasiu Alabi Pasuma mọ́ ni. mo tó wá sí pé ọ̀gá mo wá ń bẹ̀. ẹ sì wà ń bẹ̀. mo wá o. ó wá tójọ́ mẹ́ta tó ń sọ pé ó dàgbò ti kúrò wọn náà eré kan tí wọ́n rí ẹ bá mi yànnà náà nǹkan tó ṣẹlẹ̀ gan ṣé náà wọn kọ́ mi tọ́wọ́n olólùfẹ́ yín o mọ̀ torí ìta wá síbí ó nídìí àdẹ̀dàkẹ́ ṣàlàyé kẹjọ̀nà náà fún wa. sẹ́rí ilé ayé àdánwò burúkú Ọlọ́run ní gbé bá wa. Àmín. kò dẹ̀ ṣẹ́dá tí ò ní níṣòro challenges máa wà wọ́n ní tó bá máa ga ẹsẹ̀ àtìrín àǹdẹ́ ojú ẹni máa là àtúnrí àárí nǹkan. mo sáà ń sọ mi ná bí apalọ mi ń gbé ìyàwó mi ò wọ́n ṣe mi ń gbé pé mi ń ṣe kékeré kan gbogbo
ìyẹn mọ ẹni tí ń ṣe káwọn yẹn tó wá bá mi lórí ẹ̀ dé gbà àwọn olè ló wá ká yín àwọn ọmọ mọ́lé. olè yẹn kí lẹ fẹ́ rù ní tó kó lè ní wọn kí lẹ fẹ́ kó gbogbo ẹ kó pàdùkú màá lè dín débi bus stop tẹ́ máa lọ nílẹ̀ fún yín lówó mọ́tò gẹ́tẹ́ fi kú tọ́ni ṣé yẹn làwọn ń bá yìí sọ kí ló wá dé wọ́n lè ti gbójú ẹ̀jẹ̀ ń tu lójú tí ìrìn náà wọ́n kọfà ojú yẹn dọ̀bálẹ̀ àfi gbà ó. wọ́n yìn yín bọ̀. ìbọn tí n bá yẹ tánà ti lọ ẹni tí ò ní lè ṣe ọkàn mọ́ obìnrin kẹ ọkàn mọ́ obìnrin tó bá tiẹ̀ dúró láyé gan wọ́n ti wá ti kán gbogbo wọ́n fẹ́ dà sí ẹ̀yìn nǹkan èmi náà ń tajẹ́ sí pé ìbọn kéèyàn fi kàn pé ṣeréṣeré pé kán wí ẹ pé sotiri àṣé ọmọ adá so èmi náà fojú ẹgbẹ́ mo pé yíyẹ tí mo yẹ ló fi bá gbogbo àwọn ọwọ́ yìí mo fọwọ́ yìí gáàdì mo fi yẹ ẹ báyìí ló bá ọwọ́ yìí àti tàn àti inú pẹ̀lú ẹ̀ náà kọ́ agídí mo sọ ọkùnrin gbogbo àwọn ọmọ mi tó wọ́n ti everybody ti lọ gbọ́dọ̀ pé kí ni kò wọ́n rò pọ́tà mi òkèké kan. nígbà tí wọ́n bá ti gbóhùn ọ̀tá mi gbogbo inú pálọ̀ mi ẹ̀jẹ̀ ni pé ṣé màálù mi ló wọ́n pa lára èèyàn lẹ́jẹ̀ yìí. àmọ́ wọn fún ọmọkùnrin kankan mọ́nú lẹ́yìn yàtọ̀ sẹ́yìn nìkan tó ń yìn bọ̀. lẹ́yìn mi nìkan àwọn kálukú ti sáré gbégbá wọn máa gbà. kí la máa ti wá pẹ̀lú yẹn ṣá máa ní iṣẹ́ báyọ̀jà ní abẹ́ ẹ̀ṣẹ̀ àbí ọ̀tẹ̀tẹ̀ wá ká yín mọ́. ìgbẹ́ àwọn ọmọ mi ń kọ́ńtò èmi kọ́ mo bí wọn bá pé wọ́n ń ṣe gbé mi máa ṣe wáyé máa ń ká wọn. ṣé sùúrù ẹ̀ ń lùlù fún Pàṣọ lọ́sẹ̀ wá ká yín mọ́lẹ̀ àbó ní nǹkan kan tẹ gbọ́ àbí tẹ rí. ìyẹn oyè Ọlọ́run torí ẹ tó wá pé ẹni tó bá ti pé kí ló fẹ́ ok nǹkan báyìí mo fẹ́ so ìyàwó mi láti máa sọ pé wọ́n ń béèrè pé pálí tọkọ ẹ fi ń travel dà. ọ̀nà béèrè ń jọ yẹn. pé pálí tí ọkọ ẹ tó máa fi ń lọ ìlú òyìnbó wọ́n ń béèrè pálí kí ló kọ pálí pẹ̀lú pé ẹ wá rọ̀bù pé kí ló kọ so definitely. àbọ̀wọ̀n ẹ̀wọ̀n ẹni tẹ́ mọ́ kán nìyẹn. definitely pé àwọn tó yẹ pé bẹ̀tẹ̀ tó gbogbo ẹ̀ Ọlọ́run ló yé so that's why mi kàn àwọn àwọn pé èèyàn. torí ẹ ti náà mo nílò ẹ̀ǹfẹ́ náà ara yín bóyá ara àwọn mo nílò tẹ́jọ́ ń lùlù náà ló ń rán yẹn wá. àníṣe gbogbo ẹ̀ oyè Ọlọ́run ìbàjẹ́ yẹn náà àwọn tó ṣe náà tó yẹ tó àràn mo sọ fún iṣẹ́ ẹ béèrè Ọlọ́run àmọ́ àdéhùn àti mo hòtẹ́ẹ̀lì yẹn aláṣẹ aláòkùn hòtẹ́ẹ̀lì tí ẹ̀gbọ́n yẹn tí ọba ti pẹ́ akínníkan ẹ̀gbọ́n àṣírí ti pẹ́ lórí níbẹ̀ èèyàn ná bí apàlọ́ mi ná. nígbà tí kínní ó tọ́dún mélòó tí yẹn ti ṣẹlẹ̀ tọ́dún kọ́ wá ká yín mọ́lẹ̀ yẹn ó tọ́dún mélòó. ṣé tí. tó di pé ìṣẹ̀lẹ̀ ìbọn tọ́yìn yìí tó ti ṣẹlẹ̀ ó tọ́dún mélòó. ó ti pẹ́. báwo lọ̀gá yín yáwó lọ̀gá yín kọ sí tó dúró tì yín gbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. Ọláìdúró ṣẹ̀rí gbogbo nǹkan tí ẹ̀ máa ṣe ilé ayé náà kẹ́ ẹ̀ máa fi ọmọlúwàbí kún ní ẹ̀mú sọ pé tí ẹ̀ bá fojú igi tútù tó bá fi wo gbígbẹ ó lè pé igi gbígbẹ tó wà ló pé kò wúlò yóò padà hu tútù so èèyàn gbọ́dọ̀ máa ro gbogbo àwọn nǹkan yẹn èmi ṣẹ́rí gbogbo àwọn nǹkan yẹn tóun àwọn aláyé ṣe wọ́n gbìyànjú bẹ̀sẹ̀ pé ẹrù tó bá ti pọ̀ lórí ọ̀pẹ ọ̀run àwọ̀ òun náà máa rò pé ẹrù yìí ti rú sí bẹ́ẹ̀ tí ìwà dáadáa téèyàn bá wù ẹ bá ara wọn ìgbẹ̀gbẹ́ náà tó máa ṣàánú wọn ẹni yìí ẹ ń wà abáyọ̀ ń ṣe dandan kò ń ṣe kàtìkàtì kò ń ṣe ìjà kò ń jẹjẹkújẹ kò ń ṣe kò ń mú káàkiri jẹ́jẹ́ lẹ́ bàbá
láwọn àwọn tó yẹn jẹ́. ṣóun ló wá fà á tó di pé nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn wá ṣe ṣóun ló di pé bóyá tẹ̀wọ̀n fi bẹ́ẹ̀ máa rí yín mọ́ ní láìfù àbí kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn tí tàdẹ̀dúpẹ́ pẹ́ ẹ̀kú gbà yẹn kí wá ló ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀yìn àti báǹdì àti Alhaji Paso nǹkan gbà yẹn ṣóun ló fà á táwọn èèyàn fi rí yín mọ́ ṣó wà affect iṣẹ́ yín káyọ̀nà náà bó ṣe rí gangan. ok alright ẹ mọ̀ pé wọ́n ní kò ní tán lára ọmọọba kó má kú dánsáàkì ẹni pé ohun tó ṣẹlẹ̀ so gbogbo nǹkan tí treatment téèyàn ń gbà and then nǹkan tó tún mo sọ fún pé ó sì wà ẹ pé ẹ̀ nọ́ọ̀sì òun ni. wọ́n yọ lára wọn ọ̀tá yẹn àbẹ́ ní gbogbo ẹ̀kọ́ lọ́yọ̀. wọ́n yọ 30 something. Boris. so ó sì kùnú yín báyìí. ó sì kùnú inú fún ọgbẹ tí wọ́n gbé inú fún yẹn wọ́n á gé fún wọ́n tẹ̀lé pé àwọn yẹn ti sọ pé wọ́n á tiẹ̀ bá jẹ́ pé mo prevention ẹ̀ pé kí n pé ọlọ́run ní pé àwọn ọmọ orí yẹn tí mo jẹ́ pé kò yẹ kẹ́ wà pé kò yẹ kí n wà pé sáà máa nọ́ọ̀sì ẹ̀ bẹ́ẹ̀ ètò wọn pé wọ́n operate bó sọ àtàlájì á sọ̀rọ̀ wọ́n alájì wọn bá bàbá ẹni ṣe alájì wọn lè tọ́ bọ̀ wéwu inú kí n yè àbí kí nǹkan báyìí ṣẹlẹ̀ ìrọ̀ ni ń tọ́sọ nìyẹn wọ́n pé táwọn bá ṣe surgery fún ọ̀tá mi o tó kù yẹn lẹ́yìn kí wọ́n máa maintain máa nọ́ọ̀sì mo ṣe bá ṣe pé mi kọ́dà ọlọ́run nífẹ̀ẹ́ mi pé gbogbo tí mo ṣe gẹ̀rẹ́ kò yẹ kí tiẹ̀ máa ṣe iṣẹ́ agbára rárá pé kíní kan pé ibi tó wà wọ́n á kọ́ tiẹ̀ ọ̀tá láyé yẹn pé wọ́n náà surgery wọ́n wá fẹ́ ṣe wọ́n á pè é pé wọ́n wá dẹ̀ ti pé wọ́n tọ́ 50-50 ni 50-50 ni wọ́n tọ́ bọ̀ wí o ìyẹn lé o Alhaji ni ohun tó bá fẹ́ ná tó bá gbà àwọn máa ṣe. wọ́n sọ fún yín gbà yẹn tẹ́ sọ fún wọn. Alhaji mo sọ fún wọn wọn làwọn máa ṣe wọn lè tọ́ bọ̀ wí pé nǹkan báyìí o nínú lose or gain ikú nìyẹn bẹ́ẹ̀ ni wọ́n tọ́ sọ fún mi pé kí n sá máa ọ̀rọ̀ àwọn maintain mo ṣe ń tó. so kí ni yẹn ṣe fún lùlùlù kí ni yẹn ṣe fún iṣẹ́ yín tó di pé. ẹ mọ̀ pé fún iṣẹ́ wa ẹ mọ̀ pé iṣẹ́ wa health wa tàbá ti ń ṣe àtàwọn lùlù àwọn èèyàn lè sọ àwọn ẹlòmíràn àwọn ẹni tó bá dẹ̀ ní àwọn kéré náà tó máa ń ṣiṣẹ́ iṣẹ́ iná àwọn náà ò tí ì débẹ̀ ara àgbà and then tọ́jú pé àwọn tí ò bá ní injury tó ní nǹkan kan tó sí nǹkan kò ṣe wọ́n wọ́n ṣe lè ara màlẹ́màlẹ́ wọn tí wọ́n bá ti ní nǹkan tó yẹ pé ó ní àbàkò yìí ṣe because tá a bá ń play kìíní a máa ka sókè a máa ká fún a máa ká sókè so ìyẹn tó yẹ pé irú eléyìí ní ṣe bóyá wà ní ṣe èmi nìkan keyboard ò ń lè kíní kan ò ń lè kíní kan keyboard ò ń lè wọ́n máa ń kíní kan tó yẹ pé èmi nìkan iṣẹ́ yẹn bíi mẹ́jọ èmi nìkan máa ṣe ara yìí so tó ń gba gbogbo nǹkan. ipò wo lẹ wà ní báǹdì Alhaji Wasiu Alabi ṣe ń ṣeré abẹ́ kọ̀ọ̀kan ni ẹ sọ fún wọn tó ń béèrè tí ò yé wọn. èmi mò ń lọ bí iṣẹ́ àmọ́ ń lọ ètò bá tọ́ sí mi tó bá jẹ́ pé kò ń ṣe pé nǹkan tó máa ní ẹ lọ ṣe tó máa nira jù máa lọ so ètò bá jẹ́ pé Alhaji ti mọ̀ pé bàbá tó bá yẹ kọ́ kódà gan tẹ bá débi iṣẹ́ gan wáyé pé wá bí 1 hour ẹ lè lò. wọ́n ní kẹ́ lò tó bá yẹ kẹ́ lọ jókòó. òun lọ́wọ́ fi ń sọ pé gbàmí tọ́wọ́n bá rí yẹn kàn máa ń jókòó lórí stage ẹ̀ ní ṣiṣẹ́ bọ̀ kò yọ pọ̀lọpọ̀ àwọn èèyàn tí bàbá yẹn wà suspension ní ṣé wọ́n ń jà ní. ẹ̀rọ o ṣé a máa mi láyé mo bẹ́rí fọ̀gá mi o. ẹ̀yin lólùfẹ́ wa rí pé lè ó ṣe pàtàkì ká yànnànú ẹ̀ torí oríṣiríṣi nǹkan la máa ń gbọ́ gbòòrò mọ́ra ẹ̀rọ wọn ti yànnàná ń sìn àwọn olè lọ́wọ́ ká bàbá mọ́lé adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n wà láyé wọ́n wà láàyè wọ́n náà dáàbò wọn ni wọ́n dẹ̀ ní lára wọn ta yẹn gan ṣì wà nínú gan ó jẹ́ kó affect àti lè máa perform wọn àmọ́ náà wọn kúrò ń báǹdò wọn náà wọn ṣì wà ń bẹ̀ àmọ́ bíṣẹ́ bá ṣe lọ gbàmọ́ wọn kọ́ lè ṣe díẹ̀ kàn yẹn ni pé ẹ sì ń gbẹ̀tọ́ yín o Alhaji sì ń fún yín lẹ́tọ́ yín o.
aláyé mi ń ṣètò aláyé mi ń ṣètò tó wọn bá ṣètò kí lèyìn fẹ́ jẹ ṣé bá kórè àbí ewé kórè àbí ẹ fẹ́ lè máa lọ ṣe lébùrà àbí nǹkan kan. so àwọn rò mọ wọn rò gbogbo yẹn pé tó ẹni yìí kò sí pé kò fẹ́ ṣiṣẹ́. nǹkan báyìí ló ṣe tó ṣẹlẹ̀ ni. àmọ́ a tún máa dúpẹ́ lọ́wọ́ wọn náà èèyàn mi wà tó ṣe táwọn rò pé ọ̀gbẹ́ni tí wọ́n ti yẹ ti ó ti lẹ́nu yẹn jà mo sọ pé kéèyàn tún. ẹni tí mo bá in fact. eléyìí náà agbéjáde fún àwọn fans wa sẹ́la bí pàṣẹ. ọlọ́run àbá mi kí ọ̀gá tí mo bá ṣiṣẹ́. ẹ ṣàdúrà fún wọn. alájì ọlọ́run àbá mi kí wọn ebi ẹ̀mí ò tẹ̀ àdúrà kí mi tiẹ̀ mọ́ ká ó pọ̀ bẹ́ẹ̀ sì ọlọ́run ní kúrò ẹ̀mí alájì ọlọ́run àbá mi dúró tì wọ́n ọlọ́run àbá pẹ̀lú wọn bẹ́ẹ̀ àmọ́ dáadáa ilé ayé téèyàn bá ti ń ṣe téèyàn tẹra mọ́ ogun lè jà lọ́tún ogun lè jà lósì àmọ́ bó ṣe lè wù kó rí ọlọ́run á gbé wa borí ìṣòro ọlọ́run á gbé wọn gorí ọ̀tá o á gbé mi náà gorí àwọn ọ̀tá mi á gbé yín náà gorí ọ̀tá yín o á borí àwọn ọ̀tá wa wọn ò ní rí ṣòro nǹkan tí máa ń dé báyàn tí wọ́n fi máa gbé wọn gbéyàn dìgbàdìgbà káàkiri pé kíní kan wọn tán ẹ̀dágun ẹja donate fún kò ní dé bá wọn mo gbàdúrà fún wọn ìrora wọn kò ní wọ̀ ní. Consolidé kábíyèsí o. onílù àtolórin kọ́ máa yẹ̀ṣẹ́ síra wọn ló kàn báyìí o. kò ṣe kínní kò ṣe pé kínní gbogbo títí dọ́dọ̀ mo mọ̀ kẹ́ mọ́ náà àyànkúlé àyànlọ́wọ̀ náà mọ́ra wọn náà kí ó ti wá di Abdul náà ń sọ tiẹ̀ náà pé àwọn máa kó nílù kúrò lẹ́yìn olórin ní àwọn ń ṣe kínní gbogbo tó ń lọ tó ń bọ̀ yìí àgbàlẹ̀ yìí náà ń diṣẹ́ yìí náà kí lọ́nà àbáyọ. olórin á ní onílù wàhálà wọn pọ̀ wọn náà kò sí nǹkan kó yọ fún wọn pé kínní onílù aníta ni àwọn olórin wá jẹ́ kínní ni kò dẹ́ ń ṣe pé ní fújì kí di àfi lọ́nà àbáyọ àbí ká gbà kó máa lọ báyìí. sẹ́rí àbá kálọ̀ ń sànù rẹ̀ sẹ́rí mo ti sọ̀rọ̀ kan mo ti sọ síwájú sẹ́rí ayọ̀ ọkàn dà o téèyàn bá láyọ̀ ọkàn àní pé mo ń sọ fún pé kíní kan wọn nìkan rẹ nìkan jẹ nìkan ṣe kíní kan ewu rè mí jẹ èmi ṣe bí ìwọ náà ẹlẹ́dàá òun lọ ẹlẹ́dàá ẹni tó rẹ mi jẹ lẹ́lẹ́dàá ẹni tí èmi náà rẹ jẹ àwọn náà lẹ́lẹ́dàá òun kálukú ló ní ẹlẹ́dàá ẹ̀ tí wọ́n yẹ pé nǹkan tó so oníkùn ló máa mọ̀ ká ṣẹ́rí téèyàn bá ti fi ìjà fọlọ́hún jà wà láàbà kò sọ̀rọ̀ èmi fẹ́ jà fọlọ́hún jà. kí nǹkan tẹ́ ẹ sọ yẹn gbogbo àwọn onílù ń sìn kọ́ yé fà wàhálà kọ́ máa ṣe kankan kọ́ gbà pé nǹkan tó bá ti fún wọn. tí yóò bá ti bí èmi ṣe wà nísìnyí tí yóò bá ti tẹ́ mi lọ́rùn èmi ò ní lọ ni. nígbà tí mo fokùn sómi lókun lọ́rùn ṣẹ́rí ohun tẹ́yìn bá ló sun yín tẹ́yìn lẹ́yìn ò ṣe pé ẹnìyẹn ń jẹ́ ọ̀rẹ́ yín jẹ níbẹ̀ làwọn kan ti kíw. bẹ́ẹ̀ni. tó ṣe yẹ yín àwọn tí wọ́n àwọn tó máa ṣe èmi náà sáfẹ́ wà lẹ́yìn star èmi sáfẹ́ wà lẹ́yìn star èmi náà sáfẹ́ ṣe so tó ń ṣe wọ́n òun nìyẹn bẹ́ẹ̀ tí ìwọ̀n tó wáyé pé tó máa ń rẹ tí n bá sọ fún ẹ lẹ́ẹ̀kínní tí sọ fún ẹ lẹ́ẹ̀kínní ó ṣe mo reaction mi tí wọ́n á ṣe kílélì olè lólè kílélì ó ti mọ̀ pé ẹni tó fi ṣe bẹ́ẹ̀ kò bí ẹ̀ ni ẹnìyàn á mọ̀ bó ti máa ṣe tí ò bá tú ọmọ lọ́bẹ̀ tí ó bá wò ó pé kínní ìwọ kí wọ́n máa lọ nìyẹn àbí. tí ò bá ti péyàn yóò fi ojú pa rẹ̀. àmọ́ ó lè máa dùn mí bẹ́ẹ̀ náà ṣe wà tí ẹ pé bóyá pé ẹ ti ṣe rẹ́kọ̀dù oríṣiríṣi fún Wàsíù Àlàbí ká máa wò pé àná o rẹ́kọ̀dù 3 4 5 tí mo tó fi lórúkọ mi ò kọ́ lè lọ bẹ́ẹ̀ o ó máa fún mi nǹkan nǹkan náà wọ́n tó èmi wà tó ká lára dé bẹ́ẹ̀ kí lẹ fẹ́ sọ sílùú yẹn. bàbá tó bá káyìn lára ṣùgbọ́n ṣe wà láyé ṣùgbọ́n ṣe wà láyé ló ń kílèmù lórí wọn kílèmù ráìtì ẹ̀ lẹ́tọ̀ọ̀kì kan síbì kan wọ́n tó gbọ́dọ̀ gbà tó díẹ̀ gbọ́dọ̀ máa ṣe jù láyé ọpẹ́ wọn a dúpẹ́ fọlọ́run pé wọ́n sì wà láyé ṣé òkú tó ti kú ìsìn ṣó lè ṣe pé ṣó lè béèrè kílè ó lè kílèmù kankan mọ́ kò lè kílèmù kankan mọ́ òun ti lọ nìyẹn so ìyẹn máa pé tí tóun bá kú ńkọ́ so gbogbo nǹkan yẹn gbọ́dọ̀ máa rò mọ́ láìpẹ́ pé kí ni téèyàn bá fojú igi tútù wò bíbẹ o lè má ẹni tó lérò tó rò kàn sí ó lè ṣe wọ́n lè ṣe fún yàn bẹ́ẹ̀ tí nǹkan téèyàn gbọ́dọ̀ máa ṣe jù téèyàn bá ti ní
ìgbàgbọ́ lọ́dọ̀ Ọlọ́run tí ẹ̀ ń ṣe tí ẹ̀ ń gbàdúrà tí ẹ̀ ń gbàdúrà tí ẹ̀ ń gbàdúrà tí ẹ̀ ń gbàdúrà tí ẹ̀ ń ní tẹ́lọ̀ tí ẹ̀ ń ní gbogbo àwọn kan ní sọ́ọ̀tì kò sí nǹkan àbá kò sí nǹkan. so gbogbo onílù lápapọ̀ báyìí ni pé kọ́ gba kámú náà ni kọ́ dẹ̀ máa bẹ̀rẹ̀ àníyàn wọn lọ. ẹni tí ò bá ti pè é kó fi bẹ́ẹ̀ lẹ̀ lémi kúrò ní kò ń ṣe pé kúrò láyé kò ń ṣe kúrò láyé so bó ṣe jẹ́ nìyẹn ẹni tó bá ti pè kúrò ẹni tó bá pè òkè òun fìyà jẹ mí obìnrin bóyá àwọn obìnrin tá a fẹ́ yín sin bóyá wà ní sin tó wáyé pé gbà ó lè ní gbà létí gbà mú gbogbo wá débi kan ó ti ẹgbẹ́rù ẹ̀. so a lọ òun ò lè fara dà á mọ́ adẹ́gbẹ́rù ẹ̀ a máa lọ so that's why àwọn tó bá ti pè fún wa máa lọ. gbogbo àwọn fáǹsì Consolidate Sharafa látọdún tó ti pẹ́ látìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ ní Ọlọ́run ṣògo yẹn títí dìsín tí wọ́n sì nífẹ̀ẹ́ yín tó sì fẹ́ máa rí àwọn iṣẹ́ yín sí kí lẹ fẹ́ sọ fún wọn wọ́n wò yín káàkiri bá. bàbá mo kàn tọrọ fún wọn torí àdúrà ní dààmú mi Ọlọ́run bá mi dúró tì wọ́n Ọlọ́run wà pẹ̀lú wọn àṣetò ń bọ́jọ́ àṣetò ní bá wọn gbogbo oníkálukú àwọn tó ń fún wa ní $1 náírà $2 náírà náà ó débi kan tó ti mú ibi tó ti mú Ọlọ́run ìjọ tán síbẹ̀ o wọ́n máa rọ́wọ́ yọ lágbára Ọlọ́run òkú wọn èyí tó wà nílùú òyìnbó wọn ní fòkú wọn ránṣẹ́ sílé àwọn tó wà ní Nàìjíríà Ọlọ́run dẹ̀mí ẹni oníkálukú sí lágbára Ọlọ́run á bá mi dúró tì wọ́n Ọlọ́run á pẹ̀lú wọn ẹni tó bá fẹ́ ṣàánú wa kó ṣàánú wa ẹni tó bá fẹ́ ràn wá lọ́wọ́ kó ràn wá lọ́wọ́ ẹni tó fẹ́ ràn wá lọ́wọ́ kó bá mi ràn wọ́n lọ́wọ́ ẹni tó fẹ́ ṣàánú wa kó bá mi ṣàánú wọn àwọn tó ti ràn wá lọ́wọ́ kó ràn wọ́n lọ́wọ́ o ìrìṣẹ wọn kó má dúró ìrìṣẹ kó má wọnú ọjà wọn Ọlọ́run á wà pẹ̀lú wọn. ẹ bá mi pé nọ́mbà yín jáde torí lára àwọn nǹkan tó ní ká gbà náà nìyẹn gbágbó yín fún wọn tó ń wà káàkiri àgbáńlá yìí sà. All right. 080 okay 080 39 269 447 080 39 269 447. nọ́mbà bàbá Kọ́nsọ́lì nìyẹn gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe gbogbo ìgbà torí ọ̀pọ̀lọpọ̀ ohun èèyàn wà tó yẹ pé ẹ ti ń béèrè nǹkan bí akíní bàbá bó ṣe sọ fún yín wọ́n sì wà lẹ́yìn aláàjì àmọ́ ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹlẹ̀ yẹn nǹkan ò dàbí bó ṣe rí tó bá fẹ́ ṣe nǹkan mẹ́wàá tẹ́lẹ̀ ó ti di nǹkan méjì àbẹ́ni tí ẹ pé ọ̀tá gan ṣì wà nú ẹ̀ báwo ló ti fẹ́ ṣe sí nọ́mbà wọn nìyẹn ìrànlọ́wọ́ máa ń wá bí bó ṣe sọ ilé wọn láti wá bá wọn tọrọ jẹ wọn dẹ̀ sì ní ọ̀gá wọn náà sì ń ṣe nǹkan tó yẹ kó sàmùkò tí bó ṣe fẹ́ jẹ́ kò lè dàbí náà bàbá màá fún yín wàhálà díẹ̀ ṣe ẹ bá mi tún fìlù dágbére fáwọn olólùfẹ́ wa káàkiri kẹ́ tún bá mi lò nǹkankan ká tó dágbére pé ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀. kílẹ̀ a túbọ̀ máa pọ̀ sí àṣírí náwó ní tú a túbọ̀ máa pọ̀ sí. ẹ bá mi jẹ́ ní. bẹ́sẹ̀ máa ń gba lẹ́yìn táwọn èèyàn bá ń náwó tí a máa gba lọ́nìí. òun láàyè máa wò pé. àbí sùúrù. bàbá wa nìyẹn Consolidate Sharafa àgbà onílù tó jẹ́ pé inú ẹbí Alhaji Wasiu Alabi Pasuma gangan ni wọ́n wà tí wọ́n ti bùjẹ́ káàkiri àgbọ̀nlá wọn láti bá ṣe ìfọ̀rọ̀wérọ̀ yẹn àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ńgbà tá a béèrè wọn wọn náà sì wà láyé wọn sọ pé Consolidate ti lọ ọ wà láyé ọpẹ́ ni gẹ́gẹ́ báwọn náà ṣe sọ adẹ́rìn yín pẹ́pẹ́pẹ́pẹ́ lágbára Ọlọ́run àlàáfíà dára lágbára Ọlọ́run ní kú báyìí gbogbo iṣẹ́ wọ́n yẹn jèrè kò ní bàjẹ́ bàbá mi iṣẹ́ takun ṣe káàkiri náà nìyẹn Ọlọ́run fún tiwa náà ṣe àárẹ̀rìn bẹ́ẹ̀ lágbára Ọlọ́run kò ní bàjẹ́ pẹ̀lú Sunday ayé ọba náà àjọwà lágbàlá bàbá èjìrò yìí là náà ni lára àwọn iṣẹ́ tá à ń ṣe káàkiri náà ló gbé wa débi lọ́dọ̀ bàbá mi ọ̀nà yẹn wẹ́ẹ́ bá ṣe sọ ìjọba ẹ bá wá nǹkan ṣe o kéèyàn máa fojú kọ tírélà téèyàn ní pákòtò mọ́ ifọ̀ mọ́ kínní yẹn ó kù díẹ̀ káàtó ẹjọ́ tó rọlẹ́ bá fi sí ẹ̀yin tiwa ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.